ẹ̀yin tí ẹ wò wá gbogbo ibi tí ẹ bá ti láǹfààní àti wò wá, wòlíì àkọ́bí ẹ̀mí wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run àti wòlíì tí Ọlọ́run lò tá a ti ń gbọ́ òkìkí wọn. Ẹ̀yin lè má tí ì gbọ́ òkìkí wọn, ṣùgbọ́n òkìkí wọn tá à ń gbọ́ la ṣe wá wọn wá síbí. Ọ̀kẹ́ àìmọye àwọn èèyàn tí wọ́n ní ìpèníjà láti gbọ́ pé wọ́n wá síbí tí wọ́n dẹ̀ rí iṣẹ́ ìyanu Olódùmarè nípasẹ̀ Ọlọ́run ibùdó àṣẹ gbogbo. Ẹ bá wa dárúkọ yín fún gbogbo àwọn tí wọ́n ń wò wá báyìí. Orúkọ mi ni Assistant Venerable Superior Evangelist Sunday Ẹ̀san, tí gbogbo ènìyàn mọ̀ sí wòlíì àkọ́bí ẹ̀mí. Ìjọ tí a wà nínú rẹ̀ yìí, Celestial Church of Christ, ọ̀kan ní ìjọ mọ́ káàkiri àgbáyé. Ẹ̀ka ìjọ náà tí a mọ̀ sí Last Ship of Salvation ní Odò Adó ní New York. Láti ọwọ́ ẹni ọwọ́ jùlọ bàbá wa Samuel Bíléwùmí ọmọ ojú kìí ṣe ọ̀fà, tí olórí wa Reverend Mobiyina Friday Ọ̀ṣọ́fà ní ìpínlẹ̀ Èkìtì, Venerable Superior Evangelist Akin Abraham Aládéṣeyẹ, tí wọ́n jẹ́ alákòóso ní ìpínlẹ̀ Èkìtì. Ọ̀kan nínú ẹ̀ka ìjọ náà la wà yìí tí a mọ̀ sí Last Ship of Salvation ní Odò Adó. Báwo ni ẹ ṣe gbọ́ ìpè Olúwa? Bíbélì wípé kò sí ohunkóhun tí ó ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run bí kò ṣe wípé a kọ́ láti ọ̀rọ̀ wá. Ohun tí ènìyàn máa dà láyé àti kọ́ láti ọ̀rọ̀ ni bàbá. A ní oko kan sí ìlú Adóńbí, ìlú náà la lè pè é ní Àgọ́, wọ́n ń pè bẹ̀yẹn ní Ìgbógun. Ibẹ̀ ni mo ti kọ́kọ́ rí àmì tí àwọn ènìyàn dẹ̀ jẹ́rìí sí wípé àlùfáà Ọlọ́run rèé. Ìlú yẹn lọ́jọ́ náà lọ́hùn-ún, wòlíì yẹn wòlíì Olúwa Kérúbù àti Séráfù mi ò mọ̀, mi ò tí ì mọ̀ tán pè níṣẹ́ Ọlọ́run. Wọ́n wá sínú ìlú yẹn, mo sì wà lọ́mọ bíi 14 or 15 years lọ́jọ́ náà lọ́hùn. Wòlíì yẹn dẹ̀ wá gbàdúrà, bó ṣe ń gbàdúrà wá ní kí àwọn mẹ́ta kó gbàdúrà nínú ìlú yìí. Bàbá tó bí bàbá mi, Adéníyì, wọ́n ní mo jáde láàrin ẹgbàágbèje ènìyàn pé mo gbàdúrà pé wọ́n sì rí àmì. Wòlíì yẹn wá dìde, ó dẹ̀ gbé mi séjìká, arúgbó ni, ó súre fún mi pé ìránṣẹ́ yìí àlùfáà Ọlọ́run ni. Mo ti ń gbọ́ ìpè yìí ó tọ́jọ́ mẹ́ta, ṣùgbọ́n mi ò kà á sí àti jẹ àti mu kéèyàn fẹ́ jẹ́ ènìyàn láyé èmi dojúkọ. Iṣẹ́ tí mo kọ́kọ́ ṣe ni iṣẹ́ jórinmọ́rin panẹ́bítà. Nínú ìrìn àjò yẹn, Olúwa pè mí, mi ò gbọ́. Tí n bá ní kí n ṣí ara mi sílẹ̀ fún yín báyìí, rí ojú àpá iná níbẹ̀. Nígbà tí mo lọ bí iṣẹ́, náà wá pè mí pé ilé mi mà ti jò. Kí ló ṣẹlẹ̀? Nígbà tí màá délé, aṣọ tí mo bá kúrò nínú ilé lọ́jọ́ náà lọ́hùn nìkan ló kù sí mi lọ́rùn. Bí mo ṣe ń bọ̀, mo délé, mo wá kúrò nínú ilé kí n lọ sí church, kí n lọ yìn fún bàbá wa Aládéṣeyẹ pé ìgbà yẹn wọ́n sì wà lẹ́kìtì. Ìgbà àkọ́kọ́ wọ́n máa gbé wọn wá sínú ìlú ènìyàn, Èkìtì state. Kí n lọ sọ bàbá, mo máa rí nǹkan báyìí. Bí wòlíì kan ṣe jáde nínú church yẹn, bó ṣe pariwo nìyẹn pé ọmọ ẹ̀mí gbé àgbélébù rẹ, ó wúwo bí òwúwo, wàá tọ̀ Jésù lẹ́yìn. Wà ń pé ló ṣẹlẹ̀, èwo ni iṣẹ́ àgbélébù ilé dẹ̀ jó kí n wá sọ fún bàbá péréjó. Ó lọ́mọ ẹ̀mí, iṣẹ́ ìránṣẹ́ ló máa ṣe. Pé kò síbi tó lè rìn àjò ayé rẹ dé, iṣẹ́ ìránṣẹ́ ló máa rí. Wá kú sẹ́kún. Lọ́jọ́ náà lọ́mọ wá wọ ilẹ̀ àánú lọ. Wá sọ fún Olódùmarè, Ọlọ́run tó bá jẹ́ pé lótìtọ́ ló fẹ́ rán mi níṣẹ́, mi ò gbúdọ̀ fi ààbò ara ṣiṣẹ́ ìránṣẹ́. Ìrìn àjò yẹn bó ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́dìwẹ́rẹ́ nìyẹn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónìí. Ilé tẹ ní ó jó ń gbà yẹn, ṣé torí pé Ọlọ́run ń pè yín, ẹ̀ ń gbọ́ ìpè yẹn, ẹ̀ ń kọtí ọ̀gbọ́n ẹ̀sìn? Ìdí nìyẹn bí àwọn wòlíì Ọlọ́run tó mọ̀ ṣáájú mi nǹkan sọ fún mi nìyẹn pé mo kọtí ọ̀gbọ́n ṣiṣẹ́ Ọlọ́run, pé mi ò tètè dáhùn. Ó tó bí ọdún mélòó sẹ́yìn báyìí? Lọ́jọ́ tí a ká máa wo ìrìn àjò yìí ó ti lọ sí bí 30 ọdún sí 40 ọdún. Tẹ́ bá ní ká wo ìrìn àjò yẹn láti ìgbà yẹn títí di àkókò yìí, kí ni àwọn ìpèníjà tí ẹ lè rò wípé ẹ ti rí lójú ọ̀nà? Bàbá, àwọn àmì wo ti wáyé lóríṣiríṣi nípa iṣẹ́ yìí. Àmì wo ti wáyé lóríṣiríṣi nípa iṣẹ́ yìí. Mo ì sọ bí ọjọ́ mélòó kan fún àwọn òṣìṣẹ́ Olúwa tó wà láàrin wa, mo sì fi wàásù láàárọ̀ yìí. Bàbá, arọ́jọ́ tí mo sì ń kọ́ṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ìránṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ wọ́n ní wọn kì í kọ́ṣẹ́ ìránṣẹ́, wọ́n kọ́ṣẹ́ ìránṣẹ́ o. Ṣé wọ́n lè kọ́ṣẹ́ àlùfáà àti iṣẹ́ wòlíì? Bàbá, wàá ti rí àmì gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. 1 Samuel, ohun tí ẹ béèrè yìí sà, 1 Samuel 3. Sámúẹ́lì àlùfáà Ọlọ́run ni kó mọ́.
ọ̀pọ̀lọpọ̀ ni wọn kì í kọ́ṣẹ́ olúwa, wọn kọ́ṣẹ́ olúwa o. Láyé òde òní la wá rí wípé ọlọ́run pè mí, ọlọ́run pè mí, ọ̀tọ̀ ní ìpè tí ọlọ́run pè mí, ọ̀tọ̀ ní kó o lọ farajì gẹ́gẹ́ bí ẹni tó ní òye láti máa ṣiṣẹ́ ìránṣẹ́. Samuel sùn kò mọ̀ pé ọlọ́run ló pè wọ́n. Ó pọ́n pè é nígbà àkọ́kọ́, Samuel ó lọ bá Élì pé bàbá kí lẹ wí. Ìgbà kejì wọ́n pe Samuel, ó ní bàbá ó ní kí lẹ wí. Élì ti wá gẹ́gẹ́ bí ẹni tó ti rí ìrírí ọlọ́run pé ẹni tó ń pè ọ́ yìí o kì í ṣòun bí kò ṣe ọlọ́run. Ó lọ padà lọ pé bàbá ẹnìkan máa ń pè mí, ó lè mí kọ́ lọ sùn. Tó o bá ti padà gbóhùn yẹn nígbà kẹta, sọ fún wípé máa wí olúwa rẹ, máa wí olúwa nítorí pé olúwa rẹ ń gbọ́. Máa wí nítorí pé olúwa rẹ ń gbọ́. Samuel padà lọ sùn, a dẹ̀ pè é. Kò sí ìran ní ìgbà náà. Élì ti dàgbà. Bàbá nígbà tí mo rìn ìrìn àjò yẹn sà, mo rí àwọn ìrìn àjò tí mo rìn tó jẹ́ wípé mo lọ odidi ọjọ́ 4-5 nígbà tí mo máa dé wọ́n fún mi ní 500 naira. Mo dẹ̀ lọ́mọ, mo níyàwó sílé, ṣùgbọ́n mo ní aláfẹ̀yìntì lọ́lọ́run. Mo dẹ̀ dúpẹ́ lónìí níbi tí olúwa tó bá ìrìn àjò ayé mi dé, torí mi ò lérò pé ohun tí mo máa dà lónìí mo dà, àbí kò ṣe nípa orí ọ̀fẹ́ ọlọ́run àti àtìlẹ́yìn àwọn bàbá. Kí ni tó fa àkọ́bí ẹ̀mí? Bàbá ṣe mo dúpẹ́. Ibi tí àkọ́bí ẹ̀mí ti jáde nígbà tí mo wá dé inú ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ bàbá wa, wọ́n ti léètì náà báyìí, Ògúnjọbí. Ibẹ̀ ni àwọn èèyàn mi tó ti wà ń bẹ̀ pé àkọ́bí tó ń jẹ́ kí ni ìtumọ̀ ẹ̀. Àwa sọ̀rọ̀ dé koríta kan. Àwọn ènìyàn tó súnmọ́ mi, ṣé mọ̀ ọmọdé gẹ́gẹ́ bí wòlíì. Kéèyàn máa mẹ́mi kó máa ṣe ẹ̀mí mà lágbára o. Àkọ́bí wọ́n ṣe fi ẹ̀mí sí nìyẹn. Wọ́n di àkọ́bí ẹ̀mí. Ẹ já wo àpèjúwe àbí àfiwé àwùjọ kìrìsìtẹ́nì ti tẹ́lẹ̀ àti títí àsìkò bó ló ṣe rí lọ́dọ̀. Nígbà tí àwa bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn sà, mo lọ iléèwé sẹ́mínárì gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, mo lọ farajì. Ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ọlọ́run pè mí ká la àwọn ìkóríta kan kọjá tí a lè fọwọ́ sọ̀yà pé bàbá mi rèé nínú olúwa. Ẹni báyìí ló kọ́ mi níṣẹ́ àlùfáà. Bàbá tẹ́ ẹ bá wo àwọn ọ̀pọ̀lọpọ̀ ìjọ lónìí, àákàndé bí 100 tẹ́ ẹ bá bi wọ́n léèrè ta ni bàbá rẹ nínú olúwa. Gbogbo wa tá a wá dá kìrìsìtẹ́nì lónìí sà, ọ̀pọ̀lọpọ̀ wa bí wa nílé olórìṣà ni, ẹni tán bí nílé Ọ̀jẹ́tọ́lá, Ògúnbíyì. Bàbá bẹ́ẹ̀ bá kọ́ṣẹ́ ìránṣẹ́ gẹ́gẹ́ bí àlùfáà, ó ṣeé ṣe kí ìwà abínibí kó farahàn nínú ìrìn àjò bẹ́ẹ̀ bá ń ṣiṣẹ́ ìránṣẹ́. Nítorí pé ẹ lọ kẹ́kọ̀ọ́. Ọlọ́run pè mí, mo dẹ̀ bọ́ sọ́jà, mo lọ ra suit. Bàbá Ọ̀ṣọ́fà tí àwọn ń ṣe àkàwé lónìí, ó lọ kọ́ṣẹ́ ìránṣẹ́. Bàbá tó bí lọ́mọ lọ fi sọ́dọ̀ àlùfáà Methodist láti lọ kọ́ṣẹ́ ìránṣẹ́. Bíríkì ló lọ nánà ṣe ní skul tó tán bá wí. Bàbá ẹ̀ wá lọ fi kápẹ́ńtà náà lọ fi síbẹ̀ láti ṣiṣẹ́ ìránṣẹ́. Ó padà kọ́ṣẹ́ ìránṣẹ́. Ẹ wò lónìí orí ògbó ayé rẹ̀. Ọ̀pọ̀ wa lónìí ọlọ́run pè mí, mo jẹ́ àlùfáà, a kàn lọ ra báíbù, a ra suit, a máa wá wàásù òdì tí ò kì í ṣe tọlọ́run. Òun ló fà lónìí tí ẹ fi ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a já àlùfáà lónìí. Wọ́n ní nígbà yẹn báyìí àlùfáà tó bá ti rí kọ́là lọ́rùn ẹ, kò sí bó ti lè wò kó jẹ́ bójú ọmọ àná ni wọ́n á fi ẹ̀ wọ́n á ní kó ọlọ́pàá ni mo mí yàn, wọ́n á fi ẹ̀ wọ́n á ní kó máa lọ. Wọ́n á bọ̀wọ̀ fún. Ṣùgbọ́n lónìí bá a bá rí ẹnikẹ́ni tó bá pera rẹ̀ dé pásítọ̀ àbí wòlíì, wọ́n á ṣẹ́ẹ̀kì ibùtù ẹ̀. Kí ló lè fà? Bàbá màá jẹ màá mu àti ìrìn àjò pé wọn ò kẹ́kọ̀ọ́ tá a fi ń bá orí ènìyàn lọ́wọ́ àlùfáà, lọ́wọ́ àfáà, lọ́wọ́ wòlíì. Ẹ ṣàkíyèsí fẹ́ fi sára iṣẹ́ ìránṣẹ́ náà ni. Láti àìkẹ́kọ̀ọ́ àìlábìkan kọjá tá a bá ti máa wò wọ́n tán wò wọ́n bọ̀, tá a bá ti máa béèrè lọ́wọ́ wọn, ọlọ́run pè mí, ó yẹ kó ní bàbá kan tó la ọ̀dọ̀ ẹ̀ kọjá tó fi kẹ́kọ̀ọ́. Èmi ń fọwọ́ bàbá mi sọ̀yà àti Abraham Aládìsẹ̀yẹ, mò ń fọwọ́ wọn sọ̀yà dọ̀ládọ̀lá Aládìsẹ̀yẹ, bẹ́ẹ̀ ni DPJP NPIC, àwọn ló jẹ́ bàbá wa bishop gbogbo ṣẹlẹ̀ sí Adékìtì. Nígbà àkọ́kọ́ tó kọ́kọ́ wá nígbà yẹn náà lọ́hùn, ibẹ̀ ni àwa ti dìde láti kẹ́ṣọ́ ìrẹsẹ̀ lábẹ́ wọn. Wọ́n wà báyìí láyé, kò sí ní tó ṣe wọ́n, ẹ̀mí wọn gùn jára lọ níjọ tiwa Sẹ̀lẹ̀ tiwa. Mo fi ọwọ́ Sẹ̀lẹ̀ sọ̀yà, Sẹ̀lẹ̀ yìí dédé lálẹ́ wò, Sẹ̀lẹ̀ yìí dédé lálẹ́ wò.
bí Ọlọ́run pè ní mo kàn rà mo rí owó bí kan mo kàn lọ fi kọ́ church mo lọ fi tẹ́lẹ̀ ìdédé ńlá ni. ìjẹ́ ìsọ ni pé èèyàn ò lè dédé lọ kọ́ ṣọ́ọ̀ṣì kan kó pè ní Sẹ̀lẹ̀. irọ́ kò possible tó o bá lówó o ní sáyé ara ẹ̀sẹ̀ lẹ́yìn ìdédé ńlá lè wù ládùúgbò. Àwọn aláṣẹ tó jẹ́ àwọn bàbá wa bíi district area division wọ́n á ti mọ irú ẹ̀dá tó jẹ́, wọ́n á ti mọ ìrìn àjò ẹ̀ dáadáa kó tó di pé irú ẹni bẹ́ẹ̀ iṣẹ́ yẹn wáyé. Ní tó dẹ̀ ń fà lónìí tí a fi ń bá apá orí ẹsẹ̀ lọ́wọ́ àwọn kan mo fẹ́ dà kán lè mọ̀ mí kí n jí nìyẹn kí n lókìkí ní tó ń ṣe wọ́n nìyẹn sá. Ẹ jọ̀ọ́ sà, kí ni àlùfáà fẹ́ ṣe, kí ni wòlíì fẹ́ ṣe tí wọ́n fi ń bá ẹran èèyàn lọ́wọ́ ẹ̀? Kí làlùfáà fẹ́ ṣe? Ṣé nínú Bíbélì awòye ní Áńtíókù ni tá a fi pè wá ní Kìrìsìtẹ́nì. Wọ́n wòye pé àwọn èèyàn wọ̀nyí wọ́n fi ara jọ Kristi la fi ń pè wọ́n ní Kìrìsìtẹ́nì. Ṣùgbọ́n lónìí ìfarajọ wa kò jọ ti Kristi mọ́. Kìrìsìtẹ́nì ò rí bẹ́ẹ̀. Ẹni tó fẹ́ ṣe program ó lóun fẹ́ kéde ìrere Ọlọ́run, tó fẹ́ kéde ìrere Ọlọ́run, tó bá ti fi picture àyà ẹ̀ tàbí ó lè jókòó kó ya fọ́tò, ìyàwó á wá kọ́wọ́ sí i lórí ó dẹ̀ ń kéde ìrere Ọlọ́run. Fọ́tò Jésù gan tá à ń polongo yìí kò ní sí níbẹ̀, á dẹ̀ ló ń kéde ọ̀rọ̀ ìyẹn Ọlọ́run. Ẹ wá rí pósítà wa lọ bíbí Ìkẹ́rẹ́ á lẹ pósítà ara ẹ̀. Ṣé Jésù ló ń pariwo ni àbí ń pariwo ara ẹ̀? A fẹ́ kí iṣẹ́ ìyanu kan kó tọwọ́ òun ṣe. A lọ wá máa wá gbára òjijì. Èmi lójú wa yìí náà ni láti rí ẹni tó alẹ́ tó gbérí ìwèrè nígboro adó yìí náà ni. Torí iṣẹ́ ìyanu Ọlọ́run kọ́ o. Kìrìsìtẹ́nì ò rí bẹ́ẹ̀ látijọ́. Màá dà àti ìyanu òjijì ló fi rí bẹ́ẹ̀ sọ. Oore ọ̀fẹ́ ni mo rí gbà sà. Abi bàbá Ọ̀ṣọ́fà léèrè kí làṣírí tó ń bẹ nínú Celestial, ó ní kò yé òun, ó la rán òun ni. Abi bàbá Ọ̀ṣọ́fà léèrè bẹ́ẹ̀ ni sà. àṣírí wo ló wà ní Celestial? Ó la rán mi ní, èmi kọ́ ló rán rà mí. Ó ní kò yé òun. Kò yé Ọ̀ṣọ́fà tá a rán sí èmi láwáyé kí ni mo dámọ̀ kí ni mo mọ̀. Ní Celestial ìrìn àjò wa omi ìyàsímímọ́, tùràrí àti ìmọ́lẹ̀ ní Sẹ̀lẹ̀ ń lò. Tá a bá rí ẹlòmíràn, ìbá rí wòlíì tó ń sín gbẹ́rẹ́, ẹni tó bá wá sórí ilẹ̀ tó bá ní asín gbẹ́rẹ́ fún irọ́ ló ń pa. Mi ò gbúdọ̀ yà síbẹ̀. Ìwé Ìsíkẹ̀ lórí ìkẹjọ ó sọ nípa tí mo sọ fún yín. Ó ní àwọn àgbà ilé Ísírẹ́lì, àwọn àgbọ́dọ̀ má ṣe tí à ń bá lọ́wọ́ wọn wọ̀nyí. Ẹ lọ ra orí ẹjọ́, ẹ ra orí aká, ẹ fi ń ṣe gbá, ẹ fi ń ṣàwo. Bí ò bá kú kílẹ̀ wá débẹ̀. Bí ò bá kú, ọ̀nà wo lẹ fẹ́ gbà mú láti fi ṣe iṣẹ́ ìyanu tẹ́ fẹ́ ṣe? Ìyẹn bí ọká ò bá kú. Bẹ́ẹ̀ ni sà, ta ló fẹ́ yà mí? Bàbá, agbára tó ń bẹ nínú pẹpẹ kékeré tẹ̀ ń wò yìí sà, ìrandéran mi ò tí ì lè lò tán ká sọ pé agbára tó ń bẹ nínú pẹpẹ. Pẹpẹ kékeré yìí, agbára tó ń bẹ ń bẹ sà, ìrandéran ọmọ mi ò tí ì lè lò tán ká sọ pẹpẹ ńlá. Ẹni tí ó ní àrùn wárápá lè wá bí, Olúwa sọ fún mi wípé mú omi ìyàsímímọ́ lò ó báyìí. Ká dẹ̀ lò ó fún tó bá ti nígbàgbọ́ kó padà wá yìn Ọlọ́run látara wa. A lè lo ọsàn fẹ́ lòmíràn sà, ẹni tó ń padà bọ̀ ó jẹ́ ọ̀gẹ̀dẹ̀ la máa padà lò. Àṣírí Ọlọ́run nìyẹn kò fi síbikíbi. A lè wá nu prógráàmù ńgbà míì gan ká máa gbàdúrà, Olúwa máa sọ fún wa pé báyìí ni ká má pín ìfẹ́ níbọ̀dì. Ṣùgbọ́n tó bá máa padà wá padà mẹ́rin wá. Iṣẹ́ ìyanu nìyẹn. Àmọ̀ràn tí màá gba àwa Kìrìsìtẹ́nì lónìí, ká má jẹ́ kí owó kó máa pọ́n wa láti máa ṣe ohun tí Ọlọ́run kò fẹ́. Ìdí ni wípé kì í ṣe gbogbo ogun ni wòlíì lè ṣe sà. Kì í ṣe gbogbo ìran ni wòlíì lè rí o. Eléyìí tí Olúwa bá fi sí wòlíì lójú láti rí ni wòlíì á rí. Ó wá kọ́mọ̀ láyé òde òní báyìí. Bí gbogbo bá wá sílé wòlíì abó bá ìran mẹ́wàá wá, wòlíì afẹ́ mi sọ fún orí mẹ́wàá wá. Bí ò bá múra sà, a tọwọ́ bojú òkú ní sàárè òkú àmàlẹ́ wọn kiri. Gbogbo ìran ló fẹ́ rí. Kí 50 èèyàn kó wá síwájú ẹ̀, ó dẹ̀ rí gbogbo ogun tó ń jà wọ́n pátá. Kí ló fà á? Agbára. Ẹ má bínú sà. Àwọn abarapá, àwọn alámúdi nígbà tí bàbá Ọ̀ṣọ́fà tó wà láyé, wọ́n kú wá síwájú bàbá Ọ̀ṣọ́fà. Ọ̀pọ̀lọpọ̀ sì wà ní Makoko, wọ́n sì wà ní Kétu. Náà ti kúrò bẹ́ẹ̀ tó wà lónìí. A dẹ̀ gbọ́ àìmọye iṣẹ́ ìyanu tó tọ́ bàbá ìṣe. Bọ́dọ̀ ló bá ṣe mí ní wòlíì wọn,
àìmọye pásítọ̀ àìmọye àfáà tó ń wá sórí ilẹ̀ yìí tọ́lọ́run bá ṣe mí ní wòlíì wọn sà tí mo bá mú akọ òkúta fún un lásán pé gbà kó lọ lò ó bí Ọlọ́run bá ṣe mí ní wòlíì wọn á padà mú èrè wá. Mo fẹ́ mo fẹ́ rí gbogbo ìran, mo fẹ́ máa ṣiṣẹ́ ìyanu ló pọ̀ lónìí tí ọ̀pọ̀lọpọ̀ àwa wòlíì pásítọ̀ àfáà tí a fi ń ṣe ohun tí ò yẹ ká ṣe, wọ́n fi ń ká ohun tí ò yẹ ká mú wa lọ́wọ́.